àbọ̀rú àbọ̀yè àbọ̀ ṣíṣe o. Mojúbà Olódùmarè, ọba kọ́dá ọba ṣẹ̀dá, ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjé omi, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé pátápátá. Mojúbà o. Mojúbà àwọn irúnmọlẹ̀ wa, àwọn igba irúnmọlẹ̀ òjìkọ̀tún, igba irúnmọlẹ̀ òjìkòsì. Mojúbà gbogbo òrìṣà ilẹ̀ Yorùbá pátápátá, ilẹ̀ Kóòtù Òjìrè, gbogbo òrìṣà tó wà ńbẹ̀, ìbà yín o. Mojúbà àwọn tó lédùmarè gbélé ayé lé lọ́wọ́, àwọn ìyá mi ọ̀pàkí ọ̀làkí alágogo idẹ arógbaṣọ má balẹ̀, àwọn ẹlẹ́yinjú àánú ẹlẹ́sẹ̀ òsùn olójú idẹ, àwọn abiyamọ abọ̀já gbọ́ọ̀rọ̀. Mojúbà wọn o, ẹ̀yin ìyá mi, ìbà yín o. Mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbà, mo ṣèbà oyún inú, mo ṣèbà àṣẹ ẹ̀dí, mo ṣèbà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòore táwọn ọmọ aráyé ń pè ní alápòkà. Mo ṣèbà ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ẹ káàbọ̀ bàbá mi Umani, always on point, my number one fans. Mo ti promise yín pé màá jáde lálẹ́ yìí. Ilẹ̀ ti ṣú ní Nàìjíríà mo mọ̀, but mo máa like láti fulfill promise mi. Wọ́n ní àdáṣe ní hun mọ́ ìbà ò gbọ́dọ̀ hàn ọmọ ènìyàn. Mo ti júbà fáwọn tó ní ilé ayé. Wọ́n ti sọ fún mi pé kí n máa go on song, pé nothing dey do me, nothing dey happen. Ṣó ti yé yín báyẹn? Ẹ̀yin alákatakítí, ẹ̀yin olóṣùkà. Torí pé mo ṣe fídíò ẹ dẹ̀ fẹ́ kú, gbogbo yín fẹ́ kú. Ẹ má kú o, ẹ mọ̀ kú. Bàbá mi Alówólé, mo kí yín, mo cite yín gan seriously. Prince, bàbá mi Prince Adéwálé, I cite you. Ẹ jọ̀ọ́ ẹ bá mi sí ẹ sóòyì, ẹ yẹ káwọn alákatakítí kọ́ fìlì ẹ̀. Torí mo ṣe show, mo kọrin. Torí mi kàn fún yín ní one singles nínú album mi tó ń bọ̀ lọ́nà. Mo kàn ra fún yín ní single. Ẹ fẹ́ kú, ẹ ya wèrè sí gbòòrò. Ẹ tí rí nǹkankan o. Oh my, you never see anything. Ẹ tí rí nǹkankan, ẹ lè kú o, ẹ má kú o, because ẹ ṣì máa gbọ́ real full album. Ẹ̀yin alákatakítí, ẹ̀yin ará ìlú Ìlọrin, ẹ máa gbọ́ full album. So ẹ má tí kú. Ṣé rí di mọ́ bẹ́ ṣe ń wá sórí comment section mi yẹ, tẹ wá ń ṣépè fún ara yín, fún gbogbo ẹ̀jẹ̀ yín, gbogbo ìdílé yín, gbogbo ìrandíran yín. Di mọ́ ni màá ṣe fídíò, màá ṣe máa gbé àwo, màá fi máa gbáwo tuntun jáde. Àwọn ọ̀rọ̀ yín yẹn náà màá fi máa compose inspiration. Ṣé rí àwọn èpè yín tẹ̀ ń ṣe yẹ, òun ni mo fi máa compose orin fún yín. Ẹ tí rí kankan. Ṣé bẹ́ẹ̀ lẹ́mú ta ni Ọlọ́run ni? Ẹ máa mú yàn wọn àsùn yín. Ṣó ti yé yín? Ẹ máa mú àwọn èèyàn ó máa sùn yín. Ẹ má jẹ́ ń lọ jù. Nǹkan tí mo kàn máa sọ fún yín ni pé èpè tí ẹ bá lè forí kó àti ẹ̀yin àti àwọn fámílì yín tẹ́ lè forí kó torí yín lè gbé, òun ni kẹ́ ṣẹ́. Ẹ má ṣe jù bẹ́ẹ̀ lọ. Èpè tẹ́ ẹ lè bí ẹ mọ̀ ṣẹ́, tẹ́ bá ti ṣẹ́ yọ̀yọ̀ òno Ọ̀yọ́ lẹ́wà o. Mi ní sọ̀rọ̀ jù lórí ẹ torí mo máa ṣe another video. Mo máa ṣe àwo, kódà máa rap. Ẹ tí rí, ẹ believe pé mo ní gift rapping. Oh my. Màá rap, màá wá fi beat sí. Ẹ mọ̀ pé lèmi mi ò fi beat sí. Mo kàn rọra kọrin wọn tí ò tó wọ́n mi. Tí mo ní ìlú Ìlọrin, ìlú Muhammad ni. Ṣé ìlú Muhammad kọ́ ni ìlú Ìlọrin ni tẹ́dẹ̀ wá fẹ́ kú? Ṣé ìlú Muhammad kọ́ ni ìlú Ìlọrin? Mo ní ìlú Ìlọrin, ìlú fìdófàì ni. Ẹ lọ sórí Google kẹ lọ wá nǹkan tó ń jẹ́ fìdófàì bí mo ṣe pè é nìyẹn. Ẹ lọ sí Google ẹ ní, hey Google, what is the meaning of fìdófàì? Kí ló ṣe yín tẹ́ fẹ́ kú? Mo ní ìlú tí Muhammad ti fẹ́ Àyíṣà lọ́dún 6. Ṣé mo parọ́ ni?
ṣé mo parọ́ tó bá jẹ́ mo parọ́ ẹ bá mi kó tibi tí ó ti sọ iye èjì tí wọ́n mọ̀ ti fẹ́ Aisha bóyá 16 bóyá 20 bóyá 26 bóyá mo ṣe mistake tẹ́ ẹ bá gbé jáde tẹ́ bá lè gbé jáde tẹ́ lè gbé èjì tí wọ́n mọ̀ yín tó fẹ́ Aisha tẹ́ bá gbé jáde pé kì í ṣe 6 years old màá bọ́ta màá dẹ̀ wá apologize fún orin tí mo kọ màá wá apologize fún yín instead of kẹ́ prove me wrong instead of kẹ́ bẹ̀rẹ̀ sí ní kò ti gbogbo àdìtì àti Quran níbi tí kò ti rí bẹ́ẹ̀ gbogbo yín wá bọ́ sórí comment section ẹ wá forí gbárí yín báyìí ẹ wá fẹ́ kú ẹ jọ̀ọ́ mi nídìí kò sí nǹkan tí mo fẹ́ fi kú yín ṣe mọ́ kú o ẹ lè kú ẹ tí ẹ lè kú ni torí ábọ̀mù ṣì máa jáde lórí ọ̀rọ̀ ẹ̀yin ará Ìlọrin yes so kẹ́ ló gbáradì kan tẹ́ bá fẹ́ ṣe ń sì kẹ́ lọ bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tẹ́ bá tíra tẹ́ bá fẹ́ sà oògùn tẹ́ fẹ́ sà torí ẹ lóògùn olóògùn ni yín ẹ kàn fi Kùránì bojú ni ẹ lọ bẹ̀rẹ̀ sí ní ìsánsìn ṣùgbọ́n the only one tí máa fún yín ní pé èyí tẹ́ ẹ bá lè forí yín gbé tọmọtọmọ tẹbí yín tẹ́ lè forí kó òun ni kẹ́ ẹ sà torí tẹ́ bá lọ kọjá yín tẹ́ lọ sí èdè gbogbo yín máa run pọ̀ ni ẹ máa gbogbo yín pátápátá máa run pọ̀ ni olóògùn ni yín olóògùn mi ìpurọ́ tó bá tẹ́ bá fẹ́ evidence máa fi hàn yín èmi ò kí ń sọ̀rọ̀ without evidence ṣó ti yé yín olóògùn ló pọ̀ jù nínú yín olóògùn burúkú ni yín ẹ̀yin èèyàn ẹ máa wò ó olóògùn burúkú làwọn Ìlọrin mo tún yín pè kò ní ẹ má ti jẹ́ kí n ṣe pé kì í ṣerú èpè yẹn mo fẹ́ ṣe fún yín àwọn gbogbo èpè tẹ́ ń ṣe fún mi mò ń kojọ ẹ rí pé mi response sí èpè yín mọ́ mo bá yín kojọ ni 1 verse péré nínú fa ni màá gbé jáde fún yín tí màá fi ti gbogbo ẹ̀lú yín lórí ṣẹlẹ̀ ìgbádùn. Òògùn já àdébìnrin aṣọ òògùn. Allahu alaihi wasallam. Síngẹ́rẹ́ ẹ̀dùnká ẹ bá tẹ̀ bá fún ẹ̀ka. Ṣé mo parọ́? Ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ṣé mo parọ́? Ẹ jọ̀ọ́ kó bá wa yọ jáde níbi tí Muhammad ti kọ́ sínú Quran àbí hadith tó ti kọ́ wọn pé ẹ mú òka kẹ́ fi gbá wọn ọ kẹ́ ṣe báyìí kó bá wa yọ jáde. ẹlẹ́bọ tẹ́ ń pariwo yìí ló ní ogun tẹ́ ń pariwo yìí ẹlẹ́bọ ló ní àwa ẹlẹ́bọ ni Olódùmarè jogún ẹ̀ fún bàbá àwa ọ̀sán yìí ló ní ṣó ti yé yín àbí mo purọ́ ni ẹ ń ṣoògùn náà olóògùn ni gbogbo yín ẹ kàn ń bú àwọn èèyàn ẹlẹ́bọ lólógùn àwọn tó ń gbébọ ló ní oògùn ẹ wá lọ kọ tán ẹ wá máa fi òṣùká wèrè ẹ gbé ẹrù bú ẹ gbé sórí ẹ wá máa fi tún máa bá àwọn oníṣẹ̀ṣe jà ẹ fi máa bá oògùn that same oògùn tó jẹ́ pé oníṣẹ̀ṣe ló ní ẹ lọ kọ lọ́wọ́ wọn tán ẹ wá jáde ẹ wá wé net 16 yards or 20 yards ẹ wá gbé jáde ẹ wá gbé Kùránì ẹ wá máa fi oògùn yẹn báyàn jà ẹjọ oògùn tí òkúta gidi tó mú lọ sí odò Yemọja ní Ìlọrin lọ́jọ́ kìíní àná tó lóun fẹ́ fi lọ pollute odò Yemọja tó ní pé òun fẹ́ fi lọ ró odò Yemọja ẹjọ oògùn yẹn ṣẹ́nu Kùránì ló ti rí àbí inú hadith ló ti rí ẹ sọ fún mi ibi tí Muhammad ti kọ́ yín bó ṣe ń ṣe oògùn ibi tí Allah ti kọ́ yín bó ṣe ń ṣe oògùn ẹgbẹ́ jáde àbí mo purọ́ ẹ jẹ́ n tún play ẹ máa gbọ́ ṣebí bàbá wọn ní Ìlọrin Abibu Lágbàjì kọ́ lélẹ́yìí. ṣé ti rí ẹ̀rí dọ̀yẹ̀
yẹn tí mo play ibi tí òkúta gidi náà tó ti sọ fún ìyá ọlọ́ṣun pé kó máa lo oògùn ẹ ń lo oògùn ẹ wá ń bú ẹlẹ́bọ ṣé yálà ìyá baba ńlá kó ànábì ló ní oògùn ẹ dá mi lóhùn oògùn yẹn ó jọ ti Arabic whatever that's your f business master atok rubbish tó ń jẹ anything tó bá fẹ́ pé it is you are entitled to your opinion ṣó ti gbọ́ that's the only reply that I will give you. So mo wá sọ̀rọ̀ mo kọrin fún yín orin yín ṣebí ọmọ mọ̀ọ́mọ̀ ni yín ṣebí àbúrò mọ̀ọ́mọ̀ ni yín ṣebí ẹrú Allah tó jẹ́ tí mọ̀ọ́mọ̀ jẹ́ ránṣẹ́ ṣebí òun ni yín tó yẹ kí accept ẹ̀ tọkàntọkàn ẹ wá bẹ̀rẹ̀ sí ní defend àwọn kan bá tún ní ṣé mọ̀ọ́mọ̀ nìkan ni ó fẹ́ ọmọ lọ́mọdún 6 ni ṣebí Mary náà ọmọdún kìíní kan so ẹ ti accept so kí wá ní ìjà ẹ ti ó mì pé accept pé nǹkan tí mò ń sọ òótọ́ ni kí lẹ wá ń ṣépè fúnra yín fún tẹ́ ń ṣépè fún àwọn ọmọ yín tẹ́ ń ṣépè fún gbogbo àrọ́mọdọ́mọ yín gbogbo family gbogbo generation yín kí lẹ ń ṣe fún ẹ tí bẹ̀rẹ̀ o ẹ pé yẹ ẹ máa ṣe dáadáa ẹ lọ wá lójú pálí torí eléyìí tí mo release yìí single ni ẹ rí pé orin kan kò tiẹ̀ tó 1 minute tẹ́ fẹ́ kú máa ṣe album odindi album máa ṣe eléyìí kò dẹ̀ sí beat ń bẹ beat máa wà tẹ́ máa rí jó tẹ́ máa jó sí dáadáa tẹ́ máa kó mọ́lẹ̀ ìyẹn ti lọ bẹ́ẹ̀ so lórí ètò tí mo fẹ́ ṣe ẹ má bínú mo ní láti kọ́kọ́ àdírẹ́sì àwọn people yìí náà kí n tó bẹ̀rẹ̀ fúlẹ̀ lórí ètò tí mo fẹ́ ṣe ètò yẹn mo kọ síbẹ̀ mo ní ṣé ànábì yín ẹ jẹ́ n wò dáadáa kí n wò kọ́ tí mo kọ ṣé ànábì yín mo ní ṣé àwọn bàbá wa bàbá ńlá bàbá wa àwọn bàbá ńlá bàbá wa ṣé àwọn ni oní àṣìṣe nítorí ẹ̀ ń pè wá ní aláṣìṣe oníṣẹ̀ṣe ni wá aláṣìṣe yẹ lẹ́nu yín ni so mo á bèèrè pé ṣé àwọn bàbá ńlá bàbá ti wá ṣáwọn ni aláṣìṣe ni àbí ẹ̀sìn burúkú tó gbé wá fún yín tí mọ̀ọ́mọ̀ yín lead tánàbí yín lead ṣé àwọn ni òun ni aláṣìṣe káwá wẹ́n tó jẹ́ aláṣìṣe náà ẹ wá judge ẹ̀ fúnra yín ẹ̀yin èèyàn mi ẹ̀yin tẹ́ lọ́gbọ́n tẹ́ lọ́pọlọ kódà ẹ̀yin tẹ́ ṣì wà nínú ẹ̀sìn wèrè yìí gan tẹ́ wà nínú ẹ̀sìn wèrè mo mọ̀ pé tẹ́ ti ń rò pé okay tẹ́ ti ń béèrè 1 or 2 questions ẹ̀yin náà ẹ wá gbọ́ ilé fúnra yín mi ní jẹ́ ṣó yóò ní gùn torílẹ̀ ti ṣú already ṣó ti yé yín but torí pé mo ti promise pé mo máa jáde èmi ò dẹ̀ kí n láì kí n máa promise kí n máa fulfill rẹ̀ ìtorí ẹ̀ mo ṣe ní lẹ́yìn mo pẹ́ kí n tó kúrò níbi iṣẹ́ ẹ ṣeun bàbá mi Ọlákúnlé mo pẹ́ kí n tó kúrò níbi iṣẹ́ ṣe understand so normally 5 o'clock mo máa ń ṣe tán but lẹ́yìn mo pẹ́ ìtorí ẹ̀ ní 5 o'clock níbi ìbá ìkẹ́dẹ̀rẹ̀ 10 o'clock ní Nàìjíríà so kí ní dẹ̀ làwà 7 something so nǹkan bíi 6 something ni mo kúrò níbi iṣẹ́ kí n tó lè àwọn wèrè tán lèmi ò níṣẹ́ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè àwa níṣẹ́ ṣe ti gbọ́ okay ẹ já bẹ̀rẹ̀ ẹ máa gbọ́ o mo fẹ́ béèrè ni ìbéèrè mo béèrè question mark kò fàjà o ìbéèrè ni mo béèrè ẹ̀yin alákatakítí olóṣùká ẹ fún mi ní answer ni mi ìfẹ́ wàhálà o ìbéèrè mo béèrè o ìbéèrè ò dẹ̀ fàjà o anybody ló lè lọ sórí page ẹ̀ kó lọ béèrè béèrè o now ẹ máa gbọ́ o mo bọ̀ o ẹ má bínú fa ẹ rí mo ti ń ṣèdè wọn fa mo bọ̀ o ní sùúrù. tíyàwó rẹ lọ ṣe ṣìnà tíyàwó rẹ lọ ṣe ní tó bá fi di oyún ẹni tó ṣe ṣìnà pẹ̀lú rẹ̀ yẹn òun kọ́ ló ní ọmọ ìwọ ló gba ọmọ ìwọ ọkọ ló máa ṣe kí ni o ló máa gba ọmọ yẹn torí wípé. ẹ ní sùúrù àbí mo rò ṣé mi nìkan mò ń gbọ́ kí ni ṣe gbọ́ ẹjọ́ bá sọ pé yes ẹ gbọ́ ṣe gbọ́ nǹkan tí mo play sí ìgbà tí mo rí fídíò yìí ara mi bù mọ́ aṣọ ẹ máa gbọ́ o ẹ jẹ́ n tún play kẹ́ gbọ́ o. ṣìnà tíyàwó rẹ lọ ṣe ní tó bá fi di oyún ẹni tó ṣe ṣìnà pẹ̀lú rẹ̀ yẹn òun kọ́ ló ní ọmọ ìwọ ló gba ọmọ ìwọ ọkọ ló máa ṣe kí ni o ló máa gba ọmọ yẹn torí wípé ọmọ
ọmọ ṣìnà ni right ṣùgbọ́n wọn ló ní ìyàwó ẹni yẹn kọ́ ló ní ìyàwó lànà bí sọ pé àlùwaládùn ìsọ ibi ìfìràṣì ọkọ tó tíyàwó bẹ nínú ilé rẹ̀ yẹn òní ó gba ọmọ yẹn kì í ṣe ẹni tí wọ́n lọ ṣe ṣìnà pẹ̀lú rẹ̀. Okay, ẹ ti gbọ́ wọ́n ní ànábì sọ wípé yóò mìn pé ànábì ló instruct yín bẹ́ẹ̀ so mi jẹ̀bi tí n bá sọ fún yín pé nínú àwọn baba ńlá baba wa àwọn ancestors ti wa àti ànábì yín ta ni aláṣìṣe ó ní wàlíwáládì ẹ má jẹ́ n sọ yẹ torí mi ò ìgbédè ebú èdè Yorùbá ngan ìntì gbọ́ dáadáa táwọn lọ máa kéde burúkú but ẹ ṣáà ti gbọ́ bàbá yẹn sọ ní èdè Yorùbá so gbogbo wa la understand ẹ ṣé ìyá mi Jọkẹ́ ẹ ṣé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi thank you bàbá mi Sàlámì ẹ ṣé bàbá mi Ọlá Onípẹ̀kun ẹ ṣé mo dúpẹ́ everybody thank you so ṣẹ gbọ́ ó ní Muhammad sọ wípé tí ìyàwó tí èèyàn fẹ́ sílé tó bá lọ ṣe ṣìnà níta tó bá lóyún ó ní ànábì sọ wípé ẹni tó ní oyún yẹ ni ọkọ tó wà nílé yẹ pé kì í ṣe ẹni tó ní ṣìnà yẹ ẹ ṣáà ti tó ṣe tó tí yóò fún ẹni yẹn lóyún ẹ ṣáà ti gbọ́ ẹ ti gbọ́ ẹ máa gbọ́ lọ o mò ń bọ̀ o Tani Olohun sọ̀rọ̀ ń bíbọ̀ mo ò fẹ́ play ohun Tani Olohun toró wà lára nǹkan tí wọ́n ṣe fẹ́ lọ́ṣe lọ jí Tani Olohun gbé tọ́n ṣe fẹ́ kó sọ̀rọ̀ mọ́ tó ló ń tàṣírí wọn èmi dẹ̀ ti sọ fún yín Tani Olohun tó máa jáde máa pọ̀ so máa wá mọyì àwọn tẹ máa gbé ẹ gbé àwọn èèyàn ẹ táyà thank you bàbá mi bàbá Túndé ẹ máa gbọ́ o. Excuse tí mo rí wá fún ni pé n tó súnmọ́ náà ni pé bí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí àjọ̀dún kan àbó ṣẹ̀ṣẹ̀ mú ṣìnà àbúgbé nǹkan kan lura torí èyàn ó ti rí nínú ìsọ̀rọ̀ sí rẹ̀ kò balance dáadáa nínú ọ̀rọ̀ tí ń sọ. Tani Olohun ló ń bá wí yẹ o ẹ má ṣe mistake ó ń bá Tani Olohun wí ni o ẹ mọ̀ pé mo sọ fún yín pé mi ìfẹ́ play part tí Tani Olohun analyse ṣóyè yín Tani Olohun analyse nǹkan tí bàbá yẹn sọ so eléyìí wá ń sọ wípé Tani Olohun ti mú nǹkan yó ni bóyá wọ́n ṣe parí àjọ̀dún kan ó ti mú ṣìnáàpù ó ti mú nǹkan yó ni Tani Olohun fi ń sọ bẹ́ẹ̀ ṣe understand so ó possible kó jẹ́ wípé èmi náà a ṣe parí àjọ̀dún kan bí yìí ni ó possible kó jẹ́ pé èmi náà ṣe parí àjọ̀dún kan bí yìí ni tèmi náà dẹ̀ ti mú ṣìnáàpù abẹ́ mu ṣó ti yé yín ẹ máa gbọ́ lọ o. ilé tó jẹ́ ọ̀rọ̀ àwa mùsùlùmí ó ní wípé irú ideology yìí irú èsì tọkùnrin yẹn fọ̀ èmi rí i pé it's an intentional effort láti fi ọkùnrin sí difficult position ní tí mo gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé ṣé kọkùnrin ó ronú kù ni kí gan ni èrè ọkùnrin pé yẹn fẹ́ yàwó kí ni èrè ọkùnrin pé yẹn fẹ́ obìnrin níṣù àti lọ́kà ẹ máa gbọ́ ò nínú òfin tiwọn àbí according to their own belief right ọkùnrin tó gbéyàwó sílé ẹnìkan níta yóò bá ìyàwó rẹ̀ sùn yóò gbádùn ìyàwó oníyàwó ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé kò sí ìjìyà kankan bó ṣe lè wù kó mọ fẹ́nìyẹn fọkùnrin yẹn ó di mélòó ó di méjì. okay hold on gbẹnu dákẹ́ àfà gbẹnu dákẹ́. number one ó kọ́kọ́ sọ ó ní pé nínú ìṣẹ̀ṣe nǹkan tó ń try láti sọ nìyẹn ó ní ẹni tí ó bá ìyàwó oníyàwó sùn ó kọ́kọ́ gbádùn ìyàwó yẹn ná number one ó wá ní ẹlẹ́ẹ̀kejì àtúwá sọ pé ẹni yẹn ló ní ọmọ pé afẹ́ pa ọkọ tó jẹ́ ọkọ ìyàwó gangan ni ó wá ní nínú ẹ̀sìn tiwa ó ní pé pé nínú ẹ̀sìn tiwa kò sí ìjìyà fún ẹni tí ó ṣe ṣìnà pẹ̀lú ìyàwó oníyàwó jọ níbo ló ti kà á bẹ́ẹ̀ wá sọ fún wa ó kọ́kọ́ ṣe propaganda mo sọ fún yín wípé ṣe rí àwọn ẹlẹ́sìn alákatakítí yìí wọn ò lè tajà wọn láì sí ṣẹ̀ṣe wọn ò lè tajà wọn láì bà ìṣẹ̀ṣe jẹ́ ó ní nínú ẹ̀sìn wọn kò sí ìjìyà fún ẹni tó bá ìyàwó níyàwó sùn ẹ̀yin babaláwo ẹ̀yin ìyá nífá ẹ̀yin ìyá lórìṣà
ẹ̀yin oníṣègùn ẹ jọ̀ọ́ ẹ wá sórí comment section mi tó bá jẹ́ pé ìsìn ilẹ̀ ń wò mí àbí lẹ́yìn ìgbà tí bá ṣe show ìbí tán ẹ gbọ́ ṣé nínú ìṣẹ̀ṣe ẹni tó bá bá ìyàwó níyàwó sùn kò ní jìyà ẹ jọ̀ọ́ ẹ bá ń sọ síbẹ̀ anytime tẹ́ bá rí question tí mo béèrè yìí ẹ bá ń kọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ṣé kò sí ìjìyà fún ẹni tó bá bá ìyàwó níyàwó sùn nínú ìṣẹ̀ṣe because ìwọ̀nba àgbà tẹ́mi ti lò ní ìṣẹ̀ṣe yìí èmi mọ̀ pé ìjìyà ńlá wà fún ẹni tó bá bá ìyàwó níyàwó sùn as a matter of fact babaláwo tí babaláwo báyìí tí ìyàwó babaláwo bá jókòó síbì kan nínú ìṣẹ̀ṣe ibi tó lè dé nínú ìṣẹ̀ṣe tí ìyàwó babaláwo tó bá jókòó sórí chair báyìí babaláwo míì tó jẹ́ pé òun kọ́ ló níyàwó kò lè jókòó síbi tí ìyàwó babaláwo yẹn ti dìde kẹ́ bá lè mọ bó ṣe lè tọ́ ìjọ tí mo kọ́kọ́ gbọ́ kíní yẹn gbà tí mo di oníṣẹ̀ṣe mo wá lánàá ó lè tó yẹn ni ó ní yes because I believe wípé indirectly or not indirectly or directly pé you never miss too much babaláìlú ẹ káàbọ̀ ẹ tí miss jù ṣe understand eléyìí wá ń parọ́ bó ṣe máa ń ṣe propaganda wèrè wọn nìyí ó wá parọ́ wá ní pé nínú ìṣẹ̀ṣe pé kò sí ìjìyà fún ẹni tí ó báyàwó níyàwó sùn irọ́ ni o ẹ má gbọ́ o ẹ má dá lóhùn irọ́ ló pa o ẹni tó bá báyàwó níyàwó sùn nínú ìṣẹ̀ṣe ìjìyà ńlá wà fún ẹ máa gbọ́. ṣẹ́rẹ́ àwọn ìjìyà tó wà fún tiwọn ìjìyà tó wà fún èèyàn tó bá báyàwó níyàwó sùn nínú ẹ̀sìn wọn ìjìyà jahannama ló wà o wọ́n máa lọ sínú iná fake iná wèrè tí ò rí o iná inú pépà òun ní ìjì ẹ ṣé bàbá mi prince èèwọ̀ ní èèwọ̀ ìjìyà iná jahannama òun ló wà fún ẹni tó bá báyàwó níyàwó sùn nínú ẹ̀sìn alákatakítí o inú èèyàn tó báyàwó níyàwó sùn á wá máa dùn because ó mọ̀ pé iná yẹn kò rí a mọ̀ pé náà yóò rí pé iná fake ni ṣe understand but àwa ní ilé ayé yìí kò tó kú ni ó ti jìyà ìyàpò báyàwó níyàwó sùn ó jẹ́ kó tó kú kò sọ̀rọ̀ pé à ń dúró de jahannama kankan sọ ti yé yín báwọn ẹ mọ̀ gbọ́. yóò tún wá gbé oyún ẹlòmíì sínú ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin èyí tó jẹ́ pabambarì ni pé ó tún wá lẹ́tọ̀ọ́ láti wá sọ pé ọmọ mi ti ń bẹ nílé yìí ni mo wá gbà ṣé kí ọkùnrin ó ronú kù ni ní ọdún 2021 fáwọn tá a bá ń follow happenings around Nigeria ẹnìkan tó jẹ́ báńkà wọ́n ló commit suicide látara wípé ó discover wípé mẹ́ta nínú ọmọ mẹ́rin tíyàwó òun bí fóun wọn kì í ṣe títí òun inú Islam anabi Muhammad sallallahu alaihi wa sallam ń sọ fún wa pé alwaladu lil firashi wa lil ahiri al hajar anabi ní ẹni tí wọ́n bímọ nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ ni hadith tó fẹsẹ̀ múlẹ̀ ni ẹni tí wọ́n bímọ nínú ilé ẹ̀ òun ló lọ́mọ ẹni tó ṣe zìnà tó fún ìyàwó ẹlòmíì lóyún ìjìyà níbẹ̀ fóun ìjìyà tó le koko òun níbẹ̀ fóun ní tí mo fẹ́ sọ ń bibẹ̀ ni pé lọ́dọ̀ tiwa gẹ́gẹ́ bí mùsùlùmí a gbà wípé marriage is sacred is a sacred institution irú view báyìí pé kẹ́ni tí ò fẹ́yàwó ò tọ́jú ìyàwó ò gbéyàwó sílé irú view báyìí ó wà so toxic fún marriage ó wà so toxic fáwọn ọkùnrin tí ń ṣe wàhálà lójú méjèèjì lọ́sàn-án lóru kí wọ́n wá sọ fún pé tọ̀ ọmọ kò kí ń ṣe tiẹ̀ nǹkan tí Islam rí tí Islam fi ní rárá tó tẹ̀lé nínú ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ mọ̀ ní pé irú view yìí. ṣé ẹ ti gbọ́ view wèrè àbẹ́ ẹ gbọ́ view burúkú ó ní pé Islam sọ wípé ànábì wọn sọ wípé tí obìnrin bá lọ ṣe ṣìnà níta pé ọkùnrin tó fẹ́yàwó yẹ òun ló ní ọmọ ṣìnà tó lọ ṣe àwọn bàbá wa dẹ̀ sọ àwọn bàbá onílàákà yìí àwọn bàbá tó jẹ́ wípé orí wọn pé àwọn bàbá tó rí wọn wọ́ọ̀kì tó smarti tí wọ́n ń ṣe àwọn bàbá tí ẹ̀sìn wèrè ti kó sí wọn lórí wọ́n ní ilé tó ń tòrò ẹgbọ́wé yẹ pé ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà àwọn bàbá wa ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ilé tó ń tòrò pé ọmọ àlè ibẹ̀ kò tí ì dàgbà ẹ máa bá mi ká lọ o ẹ bá mi ṣí ẹ̀ṣọ́ yìí
ẹ jẹ́ kó kan àwọn wèrè alákatakítí Ìlọrin tó wá ń ṣépè fún grandpa wọn àti gbogbo family wọn àti ọmọ wọn àti ìyàwó wọn gbogbo wọn lórí comment section mi torí mo fún wọn ní wákà single wákà péré tí ò tó 1 minute tí wọ́n fẹ́ ya wèrè ẹ bá ń ṣí ẹ̀kọ́ wọn ẹ̀sìn wọn àti mọ̀ọ́mọ̀ wọn nǹkan tó ní kán máa ṣe. àwọn bàbá wa ní pé ọmọ ilé tí ó sì ń tòrò ọmọ àlebè ò tí dàgbà ẹ wá wò bóyá àwọn bàbá wa yẹ bóyá wọ́n gbọ́n àbí wọn gbọ́n ju ànábì wọn lọ pẹ̀lú ideology ṣe rí ideology yẹ èmi ò wà against yẹ o ṣùgbọ́n ideology yẹ ní ilẹ̀ Saudi nìkan ilẹ̀ Arabia ilẹ̀ ibi tí mọ̀ọ́mọ̀ ti wá ibẹ̀ nìkan ló ti máa work kò lè work ní ilẹ̀ àwa káàárọ̀ oòjíire ṣó ti yé yín mi ò ní problem pẹ̀lú ideology yẹ because wọ́n ní pé bá ṣe ń ṣe nílé ẹni ó yà èèwọ̀ ni níbòmíì ṣó ti yé yín so mi condemn ideology yẹ ṣùgbọ́n fún àwọn akataki àwọn Arabu òun ni ideology yẹ wọ́ọ̀kì fún kò wọ́ọ̀kì fún àwa ń bí bẹ́ẹ̀ ṣe lọ sí Mọ́kà lọ́jọ́ kìíní àná bẹ́ẹ̀ ṣe lọ sí Mọ́kà tẹ́ ẹ̀ lè jẹ oúnjẹ tí wọ́n ń jẹ ń bẹ̀ tẹ́ fẹ́ kú ìfà ìmí kú ẹlòmíì kú nu yín tó lọ sí Mọ́kà yẹ oúnjẹ wọn gbádùn ẹ̀ lè jẹ́ àbí ṣé orí Yomi Hamzat ò wá sọ fún wa àbẹ́mi mo fọ́ọ̀mù ẹ̀ tó jẹ́ pé àmàlà àti ewédú àti ìgbẹ̀gìrì ni gbogbo yín wá kiri àwọn oúnjẹ tó jẹ́ wípé bàbá ńlá bàbá wa tó jẹ́ ẹlẹ́bọ àwọn rúmọlẹ̀ àwọn ló invent oúnjẹ yẹn ṣẹ̀bẹ́yìn kàn dáyé wọ́n bí yín ẹ̀rí àmàlà ẹ̀rí ẹ̀bà ẹ̀rí yan ẹ̀rí fùfú àbí ẹ̀rí ògì ẹ̀rí ẹ̀kọ ẹ̀rí mọ́ínmọ́ín ẹ̀rí àkàrà mọ bó ṣe délé ayé mọ bí àwọn oúnjẹ yẹn ṣe délé ayé ọpọlọ yín ò dẹ̀ sọ fún yín jókòó rí kẹbèrè pé báwo tiẹ̀ ni ta ló invent àmàlà náà béèrè ta ló kọ́ wa bá ṣe ń gbin iṣu have you ever sit down to ask yourself that question who taught us we ọmọ káàárọ̀ oòjíire bí wọ́n ṣe ń gbin ata ṣó o ti jókòó rí ìgbà tó ṣe pé kùránì ìwèrè ló máa ń kó sórí tíra òṣìlẹ̀ ń kó sórí kì í ronú bẹ́ẹ̀ èyí tó lóun kàwé inú yín tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wèrè yìí máa switch ní gbà àwádà ọpọlọ yín ò ṣiṣẹ́ mọ́ have you ever sat down and sit and ask ta ló kọ́ wa bí wọ́n ṣe ń gbin àgbàdo who was the first person to plant àgbàdo ní ilẹ̀ káàárọ̀ oòjíire ṣé ẹ ti rò rí ta ló kọ́ wa bó ṣe ń gbin ẹ̀gẹ́ have you ever asked pé kí ẹ̀rọ pápá pìpù tó fi lọ máa ń lọ gàrí tó fi ń lọ ẹ̀gẹ́ kó tó délé ayé ẹjọ́ have you ever sit down to ask yourself pé báwo ló ṣe ń ṣe gàrí láyé ìjọ́un gbogbo yín ò lọ ọpọlọ yín ò ṣiṣẹ́ the only time tọpọlọ yín ò sí tẹ́ wá because ọpọlọ yín gan ò ṣiṣẹ́ ń bẹ̀ hàn wá nítorí pé mo kọ wákà tó real with facts with evidences wá ń kú bọ̀ tó bá jẹ́ nǹkan tó make sense ní ronú débẹ̀ máa gbọ́ ẹjọ́ bá ń sí so yìí bá ń sí má bínú ìmọ̀ sọ èdè lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí kíní ń ka mi lára gan táwọn bàbá ńlá bàbá mi tí wọ́n ti gùn mí so bá ń gbà bẹ́ẹ̀ máa gbọ́ irresponsible men ọkùnrin tí ó wà responsible torí pé a ti gbé lórí òṣùwọ̀n wípé àtọ̀ ìjápọ̀ káàkiri nìkan lèyẹn fi ń jẹ́ bàbá ọmọ tí ń fa kọ́pọ̀lọpọ̀ lẹ́ni ẹlòmíì kan bímọ lọ ni kò wẹ̀yìn wo kí lọ máa ń jẹ àti bí báwo náà ṣe ń tọ́jú ọmọ inú tíra kan ń pè ní Al-Mughni Ibn Qudama àfáà kan wà tí wọ́n ṣe ṣárhù rẹ̀ ibẹ̀ ni wọ́n ti ń sọ nínú ọ̀rọ̀ náà pé tó bá jẹ́ pé àtọ̀ tó bá jẹ́ pé semen tó bá jẹ́ pé kákan máa jáko káàkiri ní sọ̀yàn di bàbá a jẹ́ pé àwọn ẹranko náà lọ́ mọ̀ claim ọmọ. ok ṣé wàá rí ibi tó sọ̀rọ̀ yẹ example to give yẹ kò make sense pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ à ń sọ̀rọ̀ ní wípé ta ló ní ọmọ máa gbọ́ nínú obìnrin tó lọ ṣe àgbèrè níta pẹ̀lú ọkùnrin míì ta ló ní ọmọ nínú ọkùnrin tó ṣe àgbèrè yẹ pẹ̀lú ẹni tó jẹ́ original ọkọ sílé ìwọ wá ń ṣe example àwọn ọkùnrin tó ń jápo tó ń bí àìmọye àwọn èèyàn tó jẹ́ wípé they are legitimate father of their children tí wọ́n bímọ jọ rẹpẹtẹ tó lè jẹ́ pé ìyàwó wọn ò ṣe ṣìnà o ìyàwó wọn náà ló ní ọmọ ọkọ wọn náà ló ní ọmọ tán bí tí wọn take care àwọn ọmọ yẹn tọkọ ń bí wọn jọ tó máa ní mélòó lọ́hùn wí tó máa fẹ́ yàwó rẹpẹtẹ
tó máa há gbogbo àwọn ìyàwó wọn tó máa fìyà jẹ wọn àbí ẹ̀ kí ń rí ni ẹ̀rí ṣó ìyá wọn tó ń pè ní ìyá káúlà yẹ ẹ̀rí tó kó gbogbo àwọn oníjàbù yẹ tó kó jáde ẹ̀rí bó ṣe ń sọ pé ìyà ń jẹ àwọn tọmọtọmọ ẹ̀rí àwọn àfáàyẹ ọmọ afẹ́ ìyàwó púpọ̀ ọ̀wá ní tẹ́kẹ̀ ẹ wo báwọn ìyá yẹn ṣe ń jáde àwọn tó borí pẹ̀lú nǹkan dúdú yẹn tó ń pè ní ìjàbù ṣé ìjàbù ni àbí ní cob àbí kíní kan cob ẹ wo bí wọ́n ṣe ń jìyà bí ìyá tó ń pè ní káúlà ìyá káúlà yẹn ṣe rí fídíò woman yẹn gbà tó kó gbogbo wọn jáde tán níyà ń jẹ àwọn ṣe rí fídíò TNT Yínká TNT tó sọ wípé àwọn ẹlẹ́hàá ń pe àwọn páwọn ń jìyà ẹ ń gbọ́ voice wọn nínú show yẹn ṣé mo parọ́ ni ẹjọ́ tí bá parọ́ ẹ máa já mi ìwọ wá ń sọ̀rọ̀ nípa wípé èèyàn ẹ káàbọ̀ màámi òmìnira ọmọ Odùduwà mú kí yín mà ẹ káàbọ̀ ẹ pẹ́ fún wa láṣẹ Èdùmàrè kò ní sú yín kò ní rẹ̀yìn ṣé ìgbà tí ìwọ wá ń sọ̀rọ̀ ń sìn lórí èèyàn tí ó lọ ṣe ṣìnà pẹ̀lẹ́lòmíì níta tí Muhammadu yín tó sọ fún yín pé ẹni tó ṣe ṣìnà tó fún ìyàwó ẹ lóyún yẹn kọ́ ló lọ́mọ pé ìwọ tó wà lé ló lọ́mọ ẹjọ́ báwo ló ṣe jọra wọn pẹ̀lú nǹkan tó ń sọ̀rọ̀ ń pẹ́ jápojápo àwọn ọkùnrin máa bímọ síta ní tẹ́kẹ̀ báwo ló ṣe lọ mo ti sọ fún yín pé kò sí bọ́n ṣe lè wà educated tó bá ti dọ̀rọ̀ Muhammad tó bá ti dọ̀rọ̀ Kùránì ọpọlọ wọn máa switch pam wọn bá jẹ́ lọ́ọ̀yà wọn bá jẹ́ judge wọn bá jẹ́ magistrate wọn bá jẹ́ anything tí wọn bá jẹ́ ọpọlọ wọn máa kàn switch pim kò ní ṣiṣẹ́ mọ́ ẹ máa gbọ́ lọ. káàkiri tẹ̀kàn bímọ kódà bó jẹ́ pẹ̀lú ìyàwó ilé yẹn náà èèyàn iṣẹ́ ẹranko ni kó bímọ kalẹ̀ kó mọ́ wẹ̀yìn wò iṣẹ́ ẹranko ni kó fi oyún sẹ́nìkan nínú kó mọ́ wẹ̀yìn wò iṣẹ́ ẹranko ni kó mọ́ wà níbì kan kó jẹ́ pé ìyàwó àbóbìnrin òun ní tọ́jú ẹ̀. ẹ ṣe màámi ṣe ti rí wọn tún ní ìyẹ màámi ọmọ òmìnira ọdún wọn ní many Muslims were against Alhaja Kaola for helping those ẹlẹ́hà ṣe ti rí wọn ẹ ti rí àwọn alábòsí abẹ́ rí wọn ẹ máa gbọ́ o. tó bá ti jẹ́ pé àtọ̀ semen ejaculation òun ní sọ̀yàn di bàbá ọmọ a jẹ́ pé everybody ó kàn máa claim ọmọ láì ní any other responsibility eléyìí tí wọ́n ṣe lórí ọmọ. So rírèsọ ọmọ sì rí nínú Islam àwa nígbàgbọ́ wípé nǹkan àwọn psychologists ń pe kíní kan ní peer bonding òun ni wípé kọkùnrin àti obìnrin kí wọ́n jọ wà papọ̀ ìwọ ní tèmi èmi ní tiẹ̀ tí ò ní sí third party in between tàbá tí ní third party in between àmọ́ ní problem àmọ́ ní ṣòro irú ẹ̀ ló farú ọ̀rọ̀ yìí so peer bonding yẹn the whole of the concept máa wà defeated tó bá ti jẹ́ pé ẹnìkan lè wá láti wá claim ọmọ in between gbogbo eléyìí ní Islam rí ló fi. Oh my God, ẹ tún parọ́ mọ́ àwọn psychologist mi ì rí psychologist kan tí orí rẹ̀ pé tó ń ṣiṣẹ́ tó máa lọ pẹ̀lú nonsense ideology because ọkùnrin wo ló máa mọ̀ wípé ọmọ tí òun tó yẹ ó wá as a result wípé ìyàwó òun lọ ṣe ṣìnà níta torí Muhammad yín wá sọ wípé ó yẹ ẹ mọ́ fẹ́ lọ bẹ́ẹ̀ kẹ́ mọ́ gbọ́mọ òun lọ bẹ́ẹ̀ ọmọ òun ẹ̀yin lẹ ní ó wá fi pé psychological ó mọ̀ pé máa yẹ gan lè ya wèrè thinking that this child is not my biological child kò dẹ̀ ṣe wípé bóyá àdídì lọ́kàn ara wa a lọ bóyá a lọ adopt ọmọ yìí or bóyá a fẹ́ foster ọmọ yìí ìyàwó ẹ lọ tẹ́ ìdí síta ó lọ bẹ́ẹ̀ lòmíì sùn mọ̀ọ́mọ́ ẹ wá sọ fún yín pé kò gbá ọmọ ẹ ni even kò tó bá gbà iye gan ló máa kọ́kọ́ yà ẹ ní wèrè yẹn ló máa kọ́kọ́ yẹ lé kò sí psychologist kan torí ẹ pé tó máa believe or tó máa accept irú this kind nonsense and rubbish psychology ideology kò sí so ìtorí mo ṣe wá sọ fún yín pé gbogbo ẹ máa gbọ́ o màá sọ báwọn bàbá ti wá àwọn bàbá wa àwọn Ògún àwọn Ṣàngó àwọn bàbá mi òòṣà ńlá Ọbàtálá ọba táàsà ọba takuntakun lóde Ìrànjẹ́ bàbá mi Ọ̀rúnmìlà bàbá Kéré-finú ṣọgbọ́n màá wá sọ fún yín báwọn ṣe tó kẹ́yìn fúnra yín kẹ́ wá analyze ẹ̀ kẹ́ wá wo ẹni tó gbọ́n jù ẹni tó ní ọpọlọ jù nínú àwọn bàbá ńlá bàbá wa àti mọ̀ọ́mọ̀ yín ẹ̀yin lẹ́ judge èmi kàn ní bá yín judge
so ti yé yín bá ẹ mọ̀ gbọ́ lọ. ní ojú tí lé level pé ó bá ìyàwó níyàwó sùn ó gbé oyún sí inú ó tún wá padà wá láti wá claim ọmọ ẹnìkan kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí àbí èèyàn kankan ò ní nírú ìgbàgbọ́ yìí àfi kó yẹ pé yẹn wà under the influence of ògùrù àbí ògùrọ̀ àbí shinab àbí ògógóró àbí gbogbo ohun tí wọ́n máa mu àmọ́ àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí alhamdulillahi rabbil alamin ọlọ́run kó ṣàlékún ìmọ̀nàfẹ́ ní kọ̀ọ̀kan wa. ṣé ẹ ti gbọ́ Suberu tó ń sọ̀rọ̀ yìí mo believe pé kò lè gbà o Suberu tó ń sọ̀rọ̀ yìí kò lè gbárù ẹ o but because of hypocrisy because you want to defend your Muhammadu ṣẹ́rí àwọn baba ńlá baba wa tí mo dárúkọ tó ń sìn I was so shocked nígbà tí mo wọ̀ ṣẹ̀ṣẹ̀ táwọn babaláwo bá ń sọ story àwọn bàbá yìí wọ́n máa tún sọ bí táwọn náà ti ṣe mistake báwọn people ìbọn ṣe jẹ́ irúnmọlẹ̀ tó tí ò sí ìyá tí ò sí bàbá tó bí wọn tó jẹ́ pé Ọlọ́run ló dá wọn directly but torí pé wọ́n ní some features of àwa tí wọ́n bí because irúnmọlẹ̀ they have two features one feature is pé they are irúnmọlẹ̀ nobody gave birth to them they were created directly from Olódùmarè ṣóyè yín another features ni wípé bí èèyàn náà ni wọ́n gbà táwọn náà wà láyé torí wọ́n marry àwọn náà dẹ̀ bímọ wọ́n fíyàn lóyún tán bímọ táwọn náà lọ́mọ wọn ìtorí ẹ máa rí Ṣàngó lineage títí dọ̀la ẹ máa rí Èṣù lineage dọ̀la ẹ máa rí Ògún lineage dọ̀la kò ń ṣe igi ló ń jẹ́ Ṣàngó people please wake up wọ́n ti parọ́ fún yín wọ́n ti pe àwọn baba ńlá kú baba yín ní idol igi gbígbẹ òun ṣe kò ń ṣàwọn ni bàbá wa àwọn kọ́ ni bàbá èèyàn tó ń sọ̀rọ̀ tó ń jẹun àwọn lọ́ba yín invent gbogbo oúnjẹ tẹ́ ń jẹ títí dọ̀la èèyàn ni wọ́n so people wake up don't be deceived by these people ọkàn wa kó yín lómi ọbẹ̀ jẹ ni wọ́n wá fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ wọ́n wá kó yín lẹ́rù ọpọlọ pẹ̀lú ìwé ebú wọn tó gbé wá ni ṣó ti yé yín báyẹn now ẹ mọ̀ kó ti sọ títí wọn bọ̀bọ́ yìí ti sọ títí wọn bó ṣe sọ nínú ẹ̀sìn Islam ṣó ti yé yín èmi sọ fún yín pé bọ̀bọ́ yìí ò lè accept ẹ̀ bọ̀ torí pé ó fẹ́ defend Muhammadu ìtorí ẹ̀ ni torí pé kò fẹ́ káwọn èèyàn believe nǹkan tí Tani Olohun ń sọ ṣó yé yín because Tani Olohun analyse ṣó ìbọn mi ìfẹ́ play ohun Tani Olohun bẹ̀ rárá just because of what is going on currently ṣe understand náà mo wá fẹ́ sọ ti àwọn bàbá wọn láwa fún yín kẹ́ wá judge fún yín máa wá fi repercussion kí ni repercussion Yorùbá ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá ẹ bá ń fi repercussion kí ló ń jẹ́ repercussion ìgbẹ̀yìn nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí ó bí tí ideology Muhammadu yìí tó máa bí jáde máa fi hàn yín real life ni o real life story eléyìí ń ṣe pé inú ìwé láti kà o repercussion nǹkan tí ànábì Muhammad kọ wọn yìí máa fi hàn yín ní real life so stay tuned nǹkan tí mo kàn fẹ́ ni pé ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tí àwọn baba ńlá ti wá tí wọ́n fi lélẹ̀ so that yín fúnra yín máa judge now àwọn baba ńlá baba wa ó ní nǹkan tí wọ́n ń pè ní orò ìdílé before orò ìdílé lásán the way tí wọ́n ṣe fílẹ̀ ni pé kó o tó fẹ́ ọkọ àbí kó o tó fẹ́ aya kọ́kọ́ lọ dáfá ṣó ti yé yín àtúbọ̀tán yóò dáa fún yín bàbá mi Olú Ọlánrewájú àtúbọ̀tán mass ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé èmi náà ti ń gbọ́ Yorùbá lọ díẹ̀díẹ̀ very soon mi ni wàá sọ òyìnbó mọ́ Yorùbá ni wọ́n sọ straight láì fòyìnbó kún àtúbọ̀tán nǹkan tí Muhammadu wọn tó ní kẹ́ ẹ mọ́ ọ ṣe ẹ̀yin alákatakítí ẹ̀yin mùsùlùmí ẹ rí àtúbọ̀tán yẹn nílẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ kò ń ṣe nílẹ̀ Lárúbáwá ìtorí ẹ̀ mo ṣe sọ fún yín pé ideology yìí kò ń ṣe fún àwa fún àwọn Lárúbáwá ni àwọn ni Muhammadu gbé ideology yẹn fún you cannot put a square peg in a round hole ṣó ti yé yín if you want a square peg to enter a hole that hole must be square ẹ má bínú pé mo sọ eléyìí òyìnbó mo kẹ́ bá lè understand dáadáa ni you cannot put a round peg in a square hole kò ní wọlé ṣó ti yé yín you have to if you need to put a round peg in a hole it must be a round hole so ẹ̀sìn àjòjì that is how it is àti Kristẹni àti Mùsùlùmí ni mo sọ fún yín àti Islam o
èmi ò gbé lẹ́yìn kankan nu wọn o oníṣẹ̀ṣe tó di 100% lèmi because èèyàn kan ó rán mi létí ẹ má bínú I need to divert a little bit àṣà Yorùbá or what do you call your name ẹ̀yin tẹ́ ẹ bá mọ page ẹ bá mi tag ẹ àṣà Yorùbá I am disappointed in you but I am not disappointed at the same time because everybody tó wá sórí social media ó ní purpose bóyá owó lẹ́yìn wá make lórí social media ẹ wá fẹ́ fi ìṣẹ̀ṣe make owó torí pé ti rí pé ìṣẹ̀ṣe ń trend I don't know torí ọ̀tọ̀ ni kéèyàn pera ẹ̀ ọ̀tọ̀ ni káwọn rún mọ́lẹ̀ pé ṣó ti yé yín ẹ̀yin ẹ wá gbé fídíò ìyá Òṣàtọ́lá ìṣẹ̀ṣe làgbà ẹ gbé fídíò yẹn ẹ gbé sórí page yín ẹ wá ń sọ pé àwọn alákatakítí náà wà nínú ìṣẹ̀ṣe kìnìkan kóró gbá lẹ́nu yín bẹ́ẹ̀ ni èmi mo sọ fún yín bẹ́ẹ̀ ṣé ẹ rí mo wá ń sọ fún yín tálákatakítí bá wà nínú ìṣẹ̀ṣe ẹ̀sìn wèrè méjèèjì tó gbé wá fún wa yìí òun ló prepare wa láti jẹ́ alákatakítí ṣó ti yé yín àwo wa ń ṣe alákatakítí ṣe rí bí Elédùmarè ṣe ń ṣiṣẹ́ Elédùmarè àwa torí kan ti gbé sìn wèrè yẹn wọ́n ti bí gbogbo wa báyìí sínú ẹ̀ àwọn náà lọ train wa ojú wa ti wá látàn àwa ń fún wọn jẹ ẹ lè rí babaláwo kó máa sọ̀rọ̀ báyìí babaláwo tí wọ́n bí sínú ifá oníṣègùn tó bí sínú ìṣègùn ìyá olórìṣà tó bí sóríṣà ẹ lè rí wọn kó máa sọ̀rọ̀ báyìí àwa ta kúrò nínú ẹ̀sìn àjòjì tí wọ́n ti bà ayé wa jẹ́ tí wọ́n bà ayé àwọn fámìlì wa jẹ́ tí wọ́n bà ayé àwọn bàbá wa jẹ́ àwọn ìyá wa jẹ́ tá ti rí báyìí tá ti róòtọ́ àwa la máa wá jáde ṣe wá rí ìkanra tẹ́ fi bà ayé wa jẹ́ yẹn ìkanra yẹn la wá ń lò fún yín ẹ mọ̀ ṣe rí àwọn bàbá wa tí wọ́n bí sínú ifá tí wọ́n bí sínú ìṣègùn tí wọ́n bí sínú òrìṣà tí wọ́n gentle tó bá ń sọ̀rọ̀ báyìí táwọn kan bá ń ṣètò ẹ rí gentleness yẹnu wọn ẹ rí peace yẹnu wọn ẹ rí ìgbà tí wọ́n lọ sí Ìlọrin ẹ rí bí gbogbo wèrè táwọn alákatakí ti ń ṣe wo báwọn pípù yẹn ṣe wà calm ṣó ti yé yín torí pé àwọn ò tí experience nǹkan táwa experience èmi tèmi bá yín sọ̀rọ̀ yìí mo ti ṣẹ̀sìn wèrè méjèèjì rí ibẹ̀ lọ bí bàbá tèmi sí ibẹ̀ lọ bí ìyá mi sí gbogbo 100% nínú àfi àwọn tó bá ń ṣe lábẹ́lẹ̀ tí mi ò mọ̀ tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ lábẹ́lẹ̀ tí mi ò mọ̀ nínú 100% gbogbo family mi pátápátá bóyá 1% ló ní ṣẹ̀ṣẹ̀ so I know what I'm saying àwa tá a ti wọnú ẹ̀sìn méjèèjì tá ti mọ bó ṣe rí bó ṣe fi ba lé ayé àwọn family wa jẹ́ lé àwa là ń jáde báyìí nígbà táwa wọ̀ ṣẹ̀ṣẹ̀ tán so Yorùbá kìíní kan àṣà Yorùbá ẹ̀rọ gidi ló ṣe pẹ̀lú fídíò ìyá Òṣàtọ́lá tó gbé sórí page tó wá sọ pé alákatakítí náà wà nínú ìṣẹ̀ṣe alákatakítí ò sí nínú ìṣẹ̀ṣe o jẹ́ kí n sọ fún ẹ alákatakítí ò sí nínú ìṣẹ̀ṣe ìkà tí wọ́n ṣe fún wa àwa tá à ń bọ̀ láti inú ẹ̀sìn àjòjì wá sínú ìṣẹ̀ṣe ìkà tí wọ́n ṣe fún wa tó ṣe fún àwọn bàbá wa tó ṣe fún àwọn ìyá wa tó ṣe fún àwọn aunties wa tó ṣe fún àwọn uncles wa ìkà tó ṣe fún wa yẹ ìkanra ẹ̀ la gbé jáde ẹ̀ẹ́dẹ̀ tí rí nǹkan kan torí a lot of people are coming back to ìṣẹ̀ṣe wọ́n dẹ̀ máa fún yín jẹ wòtòwòtò ni so àṣà Yorùbá àbí Yorùbá àṣà or whatever you call your name tó lọ gbé fídíò ìyá Òṣàtọ́lá tó lọ gbé sórí page tó ń sọ pé alákatakítí náà wà nínú ìṣẹ̀ṣe you are doing the wrong thing big error ló ń ṣe wàá gbé fídíò wà táyà torí àwọn èèyàn máa jáde tẹ́ ti fi ẹ̀sìn wèrè tẹ́ fi balẹ̀ ayé wọn jẹ́ let me continue before I digress àwọn bàbá ńlá bàbá wa báyìí lọ ṣe gbélẹ̀ kó tó marry wàá dáfá Ifá sọ fún ẹ pé má fẹ́ ṣó ti rí báyẹn Ifá máa sọ fún ẹ wípé we appreciate you for coming out to ẹ ṣé bàbá mi Fáṣọ̀tọ̀ welcome sir welcome on board màmí ẹ lọ wò ó màmí ṣé kí okun ẹ lọ wo post yẹ èmi rò pé oníṣẹ̀ṣe ni máa yẹn ni o èmi ò mọ̀ wípé ó kàn fi ìṣẹ̀ṣe méèkì owó ni o fún nǹkan tó ṣe yẹ ó ń fi ìṣẹ̀ṣe méèkì owó ni kò ń ṣe oníṣẹ̀ṣe so àwọn bàbá wa kẹ́ tó marry ẹ lọ dáfá Ifá máa sọ fún ẹ pé má fẹ́ ọ kò fẹ́ Ifá tún máa pieces ẹ fún ẹ ní ó lè dá láàárọ̀ o kó má dá lọ́sàn kó má dá lálẹ́
nǹkan tí Ifá máa sọ fún ẹ ni ó lè dá lálẹ́ ó lè má dá láàárọ̀ o ó lè má dá lọ́sàn kò dá lálẹ́ Ifá máa fún ẹ ní different options ìwọ ló máa wá choose fúnra rẹ ìgbà míì Ifá máa sọ fún ẹ pé má tiẹ̀ go there rárá don't go there at all ìwọ ló máa wá take ló wá dì sí mọ̀ pé ìgbà míì èèyàn máa wà ìfẹ́ máa ti máa fọ́ orí ẹ Ifá máa sọ fún ẹ gan ò ní fẹ́ gbọ́rọ̀ sí Ifá lẹ́nu because of wípé ìfẹ́ ti fọ́ orí ẹ dànù ṣó ti yé yín now Ifá tún máa wá fún ẹ ní second chance kátẹ̀ wá lọ ṣe mistake wá lọ fẹ́ ni tó yẹ kó fẹ́ àwọn baba ńlá wa the way tí wọ́n fi take tí wọ́n fi toki ní ilé ni pé lẹ́yìn tó bá wá fẹ́ wrong person tó because it is when you marry the wrong person ní ìyàwó ẹ máa lọ máa ṣàgbèrè ń ta ṣó ti yẹ ìyàwó ẹ ló máa lọ tẹ́dí fún ẹlòmíì ń ta débi pé á wá fún lóyún èèyàn yẹn wá máa claim ọmọ mọ̀ọ́mọ̀ yín wá sọ fún yín pé ìwọ tó jọ kọ legitimate ni kó o lọ mọ ṣó ti yé yín that is when you get it wrong from the beginning tó o dá fásí àbí tí o gbọ́rọ̀ sí Ifá lẹ́nu ṣó ti yé yín now ká wá sọ wípé o tún wá ṣe agídí o wá lọ fẹ́yàn tí Ifá ní o mọ̀ fẹ́ I'm talking about the aspect of wípé obìnrin tó lọ ṣe àgbèrè ní o àti pé ta ló yẹ kó claim ọmọ ò tí mo ọmọ wọn sọ o ẹ ṣáà ti gbọ́ gbogbo ẹjọ́ ẹ̀yin tẹ́ bá ṣe enjoy èmi tẹ́ bá ti gbọ́ ẹ má worry tí bá parí kẹ́ lọ wò from the beginning so that I mean waste too much time now Ifá tún wá fún ẹ ní second chance pé okay there is what we call orò ìdílé ní gbogbo family ní gbogbo ilé nílẹ̀ Yorùbá wọ́n ti fẹ̀ sí wèrè wọ́n ti fi cancel gbogbo orò yẹn wọ́n ti fẹ̀ sí burúkú wọ́n ti fi cancel orò ìdílé tán torí ẹ̀ lọ́mọ àlè ṣe pọ̀ torí ẹ̀ lọ́mọ àlè ṣe pọ̀ tó bá wá dàgbà tán wá wá da gbogbo everywhere rú òun náà àwọn bàbá wa fi sọ pé ilé tó tòrò ọmọ àlè bẹ̀ ò tí ì dàgbà ní ìsídà kó jẹ́ pé kò lọ́mọ àlè rárá àbí pé kọ́mọ àlè bẹ̀ ò tí ì dàgbà Ifá wá fún ẹ ní second chance ìgbà tí Ifá wá fún ẹ ní second chance wípé kó máa ṣe orò ìdílé fún ọmọ tẹ́ bá bímọ ó mọ̀ pé marriage yẹn lè má tí ì pẹ́ jù tó bá fi bí ọmọ because nílẹ̀ Yorùbá tó bá ti marry the next thing tó máa ọmọ ni kò ṣe ayé ìsìn dára sókè mo marry mo fẹ́ dúró bíi 3 years kí tó a fẹ́ enjoy ara wa ní ọmọ máa ti máa ṣàdúrà ọmọ fún ẹ látijọ́ tó bá ti marry láti máa ṣe wúre ọmọ fún ẹ kó o bímọ látijọ́ tó bá ti marry ó wá bímọ ó tún wá ní second chance ó wá ṣe orò ìdílé ibi orò ìdílé yẹn ló ti máa mọ̀ wípé ọmọ àlè ló gbé wálé orò ìdílé ìgbà tọ́mọ yẹn sì wà ní jòjòló tí ò tí ì waste owó train ọmọ ṣó ti yẹ ò tí ì waste owó train ọmọ lọ́mọ kò tí ì sí any emotional attachment between you àtọmọ yẹn because nígbà tí ìyá yẹn lóyún ọmọ yẹn kó tó bí there is a tendency pé kó má survive pẹ̀lú ẹ̀sìn wèrè yín o because tó bá jẹ́ pé ọmọ Ọ̀fà ni yóò survive tí ò bá ní survive gan wọ́n á ti sọ fún ẹ kó tó bí bọ̀ á bọ̀ sí bọ́sí tó bá jẹ́ ọmọ Ọ̀fà tó o bá tọ̀ bó ṣe yẹ kó o tọ̀ if there is going to be any circumstances tí ọmọ yóò fi ní survive wọ́n á ti sọ fún ẹ pé kó o rúbọ wọ́n á ní orúbọ ni ẹbọ tó ń sọ tó ń fẹnu chata tí wọ́n ní àwọn ẹlẹ́bọ àwọn wèrè wọ́n mọ̀ pé bọ́ lágbára ẹ má fọ̀ ṣe rí ẹ̀yin oníṣẹ̀ṣe I wish everybody is like me tó bá pè yín lẹ́lẹ́bọ ẹ máa accept it with pride ẹ má máa pè wọ́n lẹ́lẹ́bọ gbogbo alámọ̀ pé lẹ́bọ ni gbogbo wọn ṣó ti yé yín tí wọ́n bá ti pè yín ní ẹlẹ́bọ ẹ máa accept it pẹ̀lú pride kẹ́tù ṣàkọsí they know the power in ẹbọ wọ́n wá fẹ́ fi ẹnu chata ẹ̀ka balẹ̀ má ṣe bọ mọ́ ayé yín máa bàjẹ́ ní gbogbo ẹ̀yin ẹlẹ́sìn alákatakítí tẹ́ ẹ fẹ́ bẹ bọ jẹ́ tẹ́ ẹ fẹ́ ká máa rúbọ mọ́ táláàárọ̀ bá ní kó da fún yín alálẹ̀ òní jẹ́ kó sùnwọ̀n fún yín àrùn ẹbọ yẹn tá a fi kú ni kò dẹ̀ sí nǹkan tẹ́ máa ṣe sí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹbọ rúrú ni ẹ̀ tí mọ̀ kankan they know the power behind the ẹbọ wọ́n wá ń fi ẹnu chata wọ́n wá ń pè wá lẹ́lẹ́bọ wọ́n wò pé táwọn bá pè wá lẹ́lẹ́bọ ojú máa tì wá a máa feel bad a máa kíní àní tó bá pè yín lẹ́lẹ́bọ ẹ tún ṣakọ kẹtún aṣọ yín ṣe báyìí kẹtún ṣakọ sí kẹ flaunt gbogbo nǹkan tó lódùmarè fún yín pé yes I am a proud ẹlẹ́bọ ṣó ti yé yín because wọ́n mọ power tó wà behind ẹbọ àwọn náà ń ṣẹbọ ẹbọ wọn ò kàn jẹ́ nílẹ̀ Yorùbá ni ṣe rí ráàmù tí wọ́n ń pa ní ọdọọdún yẹn ẹbọ Allah ni
ilẹ̀ Yorùbá ló ń pa sí ṣùgbọ́n Allah ló ti lọ ń dún torí pé ìbísímì láìra mọ́ níròyìn mú tó ń fi sí èdè wa kọ́. So instead of kí Nàìjíríà máa da kí ilẹ̀ Yorùbá máa da ilẹ̀ wọn ní ọmọ da o torí ẹbọ tó ń ṣe yẹ orí Allah ló fi pè wọ́n fi pé orí àwọn baba ńlá baba wọn. Ṣó ti yé yín? So gbogbo alámọ̀ pé lẹ́bọ ni wọ́n. Tẹ́ ẹ bá sọ fún wa ní ààyè ń ṣe bọ́ akọ̀pá fún Allah ní kíní kan kò sí ẹ̀ tí ẹ̀ ń ṣe lẹ́bọ. Ẹ̀yin alákatakítí ẹ̀yin mùsùlùmí kì í ṣe ẹlẹ́bọ àwa la ní ẹbọ àwa lẹ́lẹ́bọ. So ẹ máa pè wá dáadáa. Ẹ̀yin oníṣẹ̀ṣe tó bá ti pè yín lẹ́lẹ́bọ ẹ proud. Bí mo ṣe wá ń sọ lọ kí má digress. Àwọn baba ńlá wa wá fún ẹ ní opportunity pé kó o ṣe orò ìdílé. Ibẹ̀ ni wàá ti mọ̀. Àwọn ọmọ jòjò lónìí ibẹ̀ wàá ti mọ̀ bóyá ọmọ ẹni àbọ̀ ọmọ ẹ kọ́. Ibẹ̀ ni secret yóò bá leak. Ẹ̀yin ará mi ń tòótọ́ ẹjọ́ nínú Muhammadu tó ní pé kẹ́ ẹ mọ́ claim oyún olóyún kẹ́ ẹ mọ́ gba ọmọ lọ́mọ kẹ́ kàn assume pẹ́yìn lẹ ní ọmọ tán ti lọ tó jẹ́ pé ìyá ọmọ ọlọ tẹ́ẹ̀dì síta wọ́n bá ìyàwó yín sùn ẹ wá lẹ fẹ́ kí lè mú ọmọ lọ́mọ torí Muhammadu yín ló ní ẹ claim ọpọlọ yín wá yí sódì ẹ wá lo brain yín pé tí Muhammadu bá tiẹ̀ ń sọ̀rọ̀ tí ó make sense fún yín ṣẹ́yìn ò lè lo sense yín ni. What is good for the gander is not good for the gander. Bí báwo làwọn òyìnbó ṣe sọ ó gùdù fún wọn nílẹ̀ wọn lọ́n kò ń ṣe nílẹ̀ Yorùbá. Ẹ wá ní ti Muhammadu yẹn ló correct. Torí wọ́n ti gbé ìwé fún yín ìwé tó jẹ́ pé China ló ti ń print ẹ̀ wá. Àwọn ẹlẹ́bọ ló ń bá yín print ẹ̀. Àwọn China wọ́n ṣẹbọ ju àwa Yorùbá gan lọ. Ẹ wá sọ pé ìyẹ́tẹ̀ ẹ̀ka yẹn ló correct. Ẹ wá mo ti sọ tàwọn bàbá wa fún ṣẹ́ sí rí ẹni pé kò yẹ kí mi ní láti sọ̀rọ̀ jù àwọn bàbá wa ti sọ fún wa nǹkan tá máa ṣe ẹ jọ̀ọ́ báwo ni kí ló fẹ́ fa emotional kinní kan ṣé everybody ò ní ti find square root ẹ̀gbà tó bá ti mọ̀ pọ́mọ àlè ló gbé wálé tẹ́ ti ṣòro lé tó rò lé ti sọ fún mi pé ọmọ àlè ni o Ifá is the best way of life. I love Ifá. I fall in love with Ifá. Mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè pé mi ti lọ jù kí Ifá tó pè mí padà. Mo dúpẹ́ ó dùn mí fáwọn àwọn tó sì wà ń bẹ̀ Elédùmarè àṣàánú wọn. Ẹ wá jẹ́ fún yín ní ripa ṣé bí mo ti analyse tàwọn bàbá ńlá wa mo ti analyse tó ó ti yé yín báyẹn ẹ wá compare ẹ bá mi compare jọ ẹ compare pẹ̀lú Muhammadu ẹ compare pẹ̀lú nǹkan tí Muhammadu ní kẹ́ máa ṣe ó yẹ ẹ wá compare ẹ má lọ jìnnà ẹ jẹ́ wá fún yín ní repercussion àtúbọ̀tán mi lè gbàgbé Yorùbá yẹn mọ́ àtúbọ̀tán Muhammadu ẹ wá gbọ́ mu àtúbọ̀tán gbẹnusàn ní sùúrù àtúbọ̀tán Muhammadu ẹ wá ṣe ẹ fẹ́ gbọ́ àtúbọ̀tán nǹkan tí Muhammadu tó ní kán máa ṣe ẹ fẹ́ gbọ́ àtúbọ̀tán irọ́ ideology wèrè tí Muhammadu ní kẹ́ máa ṣe ẹ wá gbọ́ ẹnu mi kan èmi kan ilẹ̀ Yorùbá ló ti ṣẹlẹ̀ o but torí pé àwa kọ́ la ní ìtorí ẹ̀ ni ò ṣe lè work ẹ mọ̀ gbọ́ o. Ẹ mọ̀ gbọ́ o ń bọ̀ o. ilé wọn dùn ní ìtẹ̀bẹ̀ tuntun pásítọ̀ kan pé ń báyàwó yín lájọṣepọ̀. bẹ́ẹ̀ ni sà nínú ilé mi. nínú ilé yín gangan. bẹ́ẹ̀ ni. pásítọ̀ ẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ kọ́ sà. tẹ́ ẹ bá rẹ́rìn-ín ńkọ́. ẹ wá wo bí tó ti fọ́ ní ìjù kí tó continue láàrin ìyàwó àti ìyáálé ló ti ṣẹlẹ̀ Ọlọ́run ó dùn mọ́ mi bí ìyáálé àti ìyàwó ti kó yẹ ẹmọ ìyàwó náà ìyáálé òun ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ìyàwó òun ni ẹ̀sìn mùsùlùmí ẹ wá rí àfáà àti páìtọ̀ ẹ lè gbọ́ ṣé ti rí àfáà àti páìtọ̀ ẹ mọ gbọ́ èmi kàn mọ tó Oríyọmí Àmùsáàtì ni o èmi kàn ẹjọ́. evidence ẹ ṣe lóòótọ́. àgbà tí mi ò ṣe kò lè sẹ́rì. kí náà ṣe wá rò pé ìbáyàwó àwọn lájọṣepọ̀ nínú ilé àwọn. mi ò báyàwó wọn sùn lé wọn ṣùgbọ́n lọ́dọ̀ mi ni mo ti bá ní àjọṣepọ̀. yé are you there are you hearing something abi you no heard. Are you hearing something? Abi you no heard? Okay, let's continue. Continue. Bí àṣà àwọn mi percent ìyàwó president ọjọ́ kìíní àná. Continue. Ẹ jẹ́ continue.
ẹ báyàwó wọn sùn lóòótọ́ ṣùgbọ́n kéèsì ilé wọn ọ̀dọ̀ yín lẹ ti ṣe ẹ̀rọ bá mi reframe ẹ̀ bẹ́yẹn. Mi ò mọ ọ̀dọ̀ tiwọn, ìyàwó wọn máa ń wá sí ọ̀dọ̀ mi tẹ́lẹ̀. Ó wá dọjọ́ kan a parí program torí ṣọ́ọ̀ṣì ni ó máa wá níjọ́ Wednesday báyìí. A wá parí program ló wá pé òun fẹ́ rí mi. Mo wá ṣáà dá lóhùn ló wá pé òun ti wá béèrè pé àwọn mẹ́ta làwọn jọ wá pé òun lọ Èkó ni òun wáṣẹ́ lọ pé gbogbo nǹkan dàbí nǹkan ni pé ọkọ òun kì í ṣe ojúṣe ní ilé. Mo wá sọ fún pé ṣé kò ní èèyàn ọkọ tó lè fi ẹjọ́ sùn ni láti bá ọkọ sọ̀rọ̀. Ó bá ní ọkọ òun ní àǹtí kan ló lódó ó ṣàná òun máa lọbẹ̀. Ìgbà tó lọbẹ̀ tó dé ó ní ẹni ẹ fún òun ní 20,000. Ó ní ọkọ òun náà nígbà tóun dé pé torí pé òun kó ọmọ lọ. Lẹ́yìn ìgbà yẹn ló tún wá sọ fún mi pé ọjà tóun fowó yẹn tà ipò ti tán pé kò sí kankan ní ọwọ́ òun pé òun fẹ́ kó ní ọ̀dọ̀ ọkọ òun. Má sọ fún pé àforítì nìyá tí òun fẹ́ jẹ àwọn ọmọ ẹni yóò jẹ́. Mo ṣàṣe bá sọ̀rọ̀ nìyẹn. Nǹkan tí mo wá ní àgbà máa ń ṣe fún ó yà sọ fún pé ìyàwó mẹ́ta ni òun ní ẹlẹ́kẹta ní ọ̀dọ̀ ọkọ òun táwọn bímọ fún ọkọ pé bí ó ṣe ń ṣẹlẹ̀ tí àwọn tó kù náà fi ń lọ nìyẹn pé àtijọ́ àti mú dàbí nǹkan tó bá ń rẹ̀ àwọn ọmọ nǹkan tí bá lágbára máa fún tó bá níbi pa àwọn ọmọ nǹkan tó bá lágbára tí bá lágbára máa fún. Láti ibẹ̀ ló ṣàtìdí wípé ìbálòpọ̀ wáyé ní àárín wa. Ìgbà tó yá mi ò rí mọ́ nígbà tó máa padà dé ó ní mi ò rí òun mi ò béèrè òun pé ó rí òun ni pé òun lóyún. Ó bá sọ fún mi pé oyún tóun ní ẹ̀yìn lẹ́ni. Mo níbi báwo ló ṣe jẹ́ èmi mo ní. Ló bá sọ pé òun ò ṣáà ní lóyún kó má mọ ẹni tí òun lóyún fún. Báwo ni àwa ṣe ṣe? Ó ní ibi tí òun wà lòun ò bímọ sí ibẹ̀ náà dẹ̀ lòun ò ti tọ̀. Ṣé ẹ ti gbọ́? Ó ní ibi tí òun wà ni òun ò bímọ sí ibẹ̀ náà ni òun ó sì ti tọ̀ gẹ́gẹ́ bí ànábì Mọ̀ọ́mọ́dù wọn ṣe sọ fún wọn. Àbí ṣé ànábì Mọ̀ọ́mọ́dù wọn kan ló sọ bẹ́ẹ̀? Èmi kan mo sọ bẹ́ẹ̀. Ṣáà gbọ́ lẹ́ẹ̀kan tí mo play ẹ̀ mo gbọ́ lọ. Ó kù díẹ̀ kò bímọ. Báwo la ṣe wá fẹ́ ṣe ọmọ yìí? Ó níbi tóun ti tóyún ibẹ̀ náà lòun ti tọ̀ ọmọ. Ìgbà tó bímọ tán ọjọ́ kejì tó bímọ ni mo mọ ilé wọn tí mo ra nǹkan lọ fún. Mo ra búrẹ́dì tíì àti mílìkì àti pampasì mo ra lọ fún. Nígbà tí mo ra lọ fún. àfáàsì lẹ́yìn. ẹ sọ sí pẹ̀lú àfáà ni mi. àfáà lẹ́yìn. pásítọ̀ gbàyàwó àfáà. Ààrẹ rí nǹkan bí. pásítọ̀ tọ́mọ. ẹ bá tọ́ oyún ẹ tún bá tọ́ ọmọ. ó tójú sí mi o. ẹ tẹ̀síwájú dé. Nígbà tí ó wá di ẹlẹ́kẹta tí mo lọ mo sọ fún pé mi ò lè wá ibi tó bá ti fẹ́ rí mi tó nídìí owó. Ìgbà tẹ́sẹ̀ ṣe kú mọ́tò tó tún wá sọ pé ọkọ̀ òfowó lẹ́kọ̀ọ́sowó ní ọwọ́ ẹ̀ ṣó pa owó ọmọ ni. Ó ní owó tóun yá nígbà tó ń fẹ́ ṣèkú mọ́ ipò owó àjọ ni. Ìgbà owó tóun pa lòun dá padà pé kò sí nǹkan kan ní ọwọ́ òun. Nǹkan tí agbára mi gbé mo ṣáà ń ṣe fún. Ìgbà tó wá di ẹlẹ́kẹta tí màá lọ lé wọn máa pé mi ò lè wá ibi ìmọ̀ ohun tó bá fẹ́ wá gba nǹkan lọ́wọ́ mi màá wá nígbà yẹn. Ìgbà tí ó máa di pé kọ́mọ yẹn tó pé oṣù méjì ni mo bá rí tó kọlẹ̀kùn ní alẹ́ Friday. Ló bá sọ fún mi mo rí pé mo níta ni ó ní òun ni ìyá rọ́díà. Kí ló ṣẹlẹ̀? Ó ní ọkọ òun ló na òun. Kí ló dé? Ó ní ọkọ òun ti mọ̀. Báwo lọkọ ẹ ṣe mọ̀? Ó lóun sọ fún àwọn ọ̀rẹ́ méjì lọ́dọ̀ òun ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn àti ẹnìkan táwọn jọ ń wá sí ṣọ́ọ̀ṣì. Ipò òun sọ fún wọn pé ọkọ òun kọ́ ló ní ọmọ owó òun wípé èmi mo ní ọmọ owó òun. Mo ní ọmọ tí olé mi mo ní tó jẹ́ ń ṣe kó mọ̀ ẹ̀ tó wá ń sọ pé èmi mo ní. Báwo ló ṣe ń ṣe lè? Ẹ lè ṣe kó mọ ẹ bọ̀dá. Níbo lẹ ti fẹ́ ṣe kó mọ? Ẹ lè ṣe. Mọ̀ọ́mọ́dù ló sọ fún ọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ yín kọ́ ẹ lè claim ẹ̀ pé àwọn lọ́ní. So ẹ lè ṣe kó mọ ẹ. Ẹ mọ̀ gbọ́ lọ. Ilé ọjọ́ yẹn nígbà tó máa di Monday àwọn láńlọ́ọ̀dù ọ̀dọ̀ wọ́n wá sí ọ̀dọ̀ àwọn láńlọ́ọ̀dù ọ̀dọ̀ wa. Wọ́n wá sọ pé báwo lọ ṣe jẹ́ mo ṣàṣàlàyé bọ́rọ̀ ṣe jẹ́ fún wọn wá ní a máa ṣe blood test ni. Níbẹ̀ ni a ti lọ sí hospital láti lọ ṣe blood test. Nígbà tá a ṣe blood test wọ́n ní group kan náà ní àwa mẹ́rẹ̀ẹ̀rin. Ipe àfitọ́mọ bá pósù mẹ́fà ká tó lè ṣe DNA test. Wọ́n á ní kí n jẹ́ kí ìyàwó àtọmọ wà ní ọ̀dọ̀ mi. Nígbà tó ní kí n jẹ́ kí ìyàwó àtọmọ wà lọ́dọ̀ mi. Ìgbà tó dọ́jọ́ kejì ni ìyàwó pè mí lórí fún pé ọkọ òun trace mi káàkiri o. Bá a pé kí ló ń ṣe olóhùn fọṣọ. Mo nífẹ̀ẹ́ aṣọ tó ń fọ̀ lẹ̀ kókó ní ilé.
ìgbà tí ó dọjọ́ kejì mo mú lọ sí ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ tí mo lọ fà kalẹ̀ ní ibẹ̀ torí mi lẹ́yìn gbàtọ́jú ojú mi ní ọwọ́ mo gbẹ ìkó lọ àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní pè mí ní ibi tẹ́ ń lò kó tó di bí àwọn pè mí bẹ́ẹ̀ náà mo ṣàṣọ fún ọ pé mò ń gba ìtọ́jú ní ọwọ́ ni pé mò ń bọ̀ ní mo wá dájọ́ tí mo bọ́ pé mò ń bọ̀ lọ́jọ́ Friday kí n tó dé wọ́n ti na alága general ọ̀dọ̀ wa. àwọn alákatakítí ẹ̀ẹ́dẹ̀ fìjálẹ̀ mú mọ̀ torí Ọlọ́run àbí ṣé ìjìyà tí mọ̀ọ́mọ̀ ní pé ó wà fún ẹni tó ṣe àgbèrè pẹ̀lú ìyàwó àfà ṣebí iná jáàná mọ̀ ní kí ló dé tẹ̀yẹ alákatakítí wá lọ́nà alága ẹ̀wọ̀n wà ń ta alága general torí Ọlọ́run tẹ kọ́bítì ń bo bàbá oníbàbà ẹ̀yin bíbù yìí Ọlọ́run ẹ̀yà wèrè gan-an honestly. bẹ́ẹ̀ni mo lọ sọ́dọ̀ alága general mo lọ ń dọ̀bálẹ̀ bẹ̀ pé kó má bínú kan tó wáyé láti pàṣẹ ọ̀dọ̀ mi sí wọn ibi tí mo ṣáà ti ń bẹ̀ wọ́n lọ́wọ́ pé àwọn ti tọwọ́ bọ̀wé ní station o pé táwọn bá ti rí mi àwọn mú mi bọ̀ wọ́n á ṣàlàyé fún ọ pé ní iléeṣẹ́ Oríyọmí náà wọ́n pè mí torí ìyẹn gangan náà ni mo ṣe wá pé tí n bá dẹ̀ kó ń bẹ̀ màá máa bọ̀ ní station wọ́n ṣàlàyé pé àfi káwọn lọ dúrọ̀pù mi lẹ́ni alẹ́ ọjọ́ yẹn nígbà tó dúrọ̀pù mi lẹ́bẹ̀ẹ́ tán mo sùn ọjọ́ 5 níbẹ̀ nígbà tí wọ́n máa mú mi jáde wọ́n bá sọ fún mi pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ mo ṣàlàyé wọ́n bá bi ọkọ ìyàwó pé kí ni ọkọ ìyàwó fẹ́ ṣe wọ́n náà máa gba 5 million. yéè ṣe gbọ́ àbẹ́ gbọ́ ọ ní ọkọ ìyàwó ànábì ò kọ́ yín bẹ́ẹ̀ fà nǹkan tí ànábì kan sọ fún yín ni wípé kẹ́ ẹ gba ọmọ ọlọ́mọ tí ìyàwó yín lọ tẹ̀dí sílẹ̀ ń ta tọ́ fún lóyún ànábì ní pé kẹ́ ẹ gbà á kẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ ní ọmọ yẹ ànábì ò ní ẹ gba 5 mílíọ̀nù kí ló dé àáfàá alákatakítí ẹsẹ̀ àṣẹ bá ọ̀hún torí Ọlọ́run 5 mílíọ̀nù lọ́hùn lórí pé ìyàwó yín lọ tẹ́ẹ̀dì sílẹ̀ ó bímọ fún pàìtọ̀ eléyìí ò dáa fà ànábì ò láìkí ẹ ìtakùlà ẹ bẹ̀rù Allah ìṣọ́ Ọlọ́run o èsì Ọlọ́run tí a o èsì Ọlọ́run tí a o ẹ bẹ̀rù Ọlọ́run tí wá o Allah lẹ ń bẹ̀rù o ẹ̀sì abẹ̀rù Allah ọ̀hún náà ẹ wọ́n bẹ́ẹ̀ ṣe ń fi Allah wọlé kiri Allah wọ́n bínú àwọn ọmọ ọ̀sán rẹ ní kókóńkó bá wọn bí tó wà lọ́hùn torí jẹ́jẹ́ rẹ kíní ni orí Árábù ìlú Árábù ni orí dá ọ sí jẹ́jẹ́ ìlú Árábù ni orí dá ọ sí jẹ́jẹ́ àwọn ọmọ rẹ tó gbé ẹ̀sìn wèrè rẹ wá sí ìlú wambi àwọn ni wọ́n mú kóńpó lọ́ fi ń kó bá ọ báyìí Allah mọ́ bínú wo bá ti ń wọ́n lẹ̀ Muhammadu ìwọ ló fà á o torí wọ́n ti wá ń béèrè 5 million àfà lóun fẹ́ 5 million naira torí pé pàìtọ̀ ó bá ọmọ ìyàwó òun sùn ó fún lóyún ó bí wọn ó ní òun fẹ́ 5 million ó ní òun ò fẹ́ ọmọ pé kọ́mọ gbé ọmọ lọ òfò ló nǹkan tí Muhammadu sọ Muhammadu ní ìwọ ló gbọ́mọ ìwọ ló tọmọ lọ́mọ wọ́n fòlò ó gbọ́dọ̀ fòlò nǹkan tí Muhammadu sọ. pé màá sọ 400,000 àwọn èèyàn mi ṣàṣeyọrí. ọtún náà ọ̀nà sí 400,000 wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ná bí búrẹ́dì àbí ata lọ́jà gbági wọ́n ná from 5 million sí 400,000 àbẹ́ ìráyé lónìí báyìí torí Ọlọ́run ẹ wo bá ṣe báyé wa jẹ́ ẹ wo bá ṣe fẹ̀ sí wèrè báyé wa jẹ́ torí Ọlọ́run nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé àwọn baba ńlá baba wa ẹ wo bó ṣe fi ẹ̀sìn wèrè bó ṣe fi báyé àwọn ọmọ Yorùbá jẹ́ ẹ wá ná 5 million 400 ná lórí pé ìyàwó ẹ lọ tẹ́ẹ̀dì wèrè síta ó fún pásítọ̀ fún lóyún ìwọ wá ló fẹ́ gba 5 million ẹ wá ná ìwọ ní 5 million òun ní 400 ó ṣe ẹkún gbà mí ẹkún ó gbà mí. níparí oṣù kẹjọ lóṣooṣù máa san 30,000. ó tiẹ̀ tún ṣe payment plan ó ṣe payment plan ẹ̀wọ̀n payment plan ó ní báwo la ń pè Nàìjíríà o àwọn tó máa ń gbé kẹ̀kẹ́ àbí mọ́tò kórópè yẹn fún àwọn tó máa ń fi ṣiṣẹ́ ẹ̀wọ̀n kan máa sanwó yẹn díẹ̀ tó máa fi tán ó wá ṣe payment plan pé ok 400 tí mo ná sí yẹn o èmi ò ní 400 tí kò lẹ́ẹ̀kan náà o ìmọ̀ san díẹ̀ ní 30,000
pay small bàbá yìí ló gbà á ní instrumental yes ẹ ti understand instrumental payment àwọn san díẹ̀ ẹ wo bó ṣe báyé ọmọ Yorùbá jẹ́ torí ẹ̀sìn wèrè ojú àwọn èèyàn dẹ̀ là náà àwọn èèyàn dẹ̀ ṣì ń tẹ̀lé wọn gọ́gọ́ orí wọn wọn jẹ́ kó work Elédùmarè fún yín ní ọpọlọ san díẹ̀ yóò dáa fún yín bàbá mi dín Elédùmarè fún yín lọ́pọlọ ẹ jẹ́ kó work. Nígbà tí a ṣe tán. owó kí lẹ̀ ń san. Nǹkan tó sọ pé àwọn fẹ́ gbà ni. tẹ́ẹ̀fì gbà yá àtọmọ. Nǹkan tó sọ pé àwọn fẹ́ gbà ni. Oríyọmí Hamzat náà béèrè owó kí a lè ń san torí Ọlọ́run kò fẹ́ yé mi mọ́ owó wo lè ń san lè ń ṣe small instrumental lè ń ṣe san díẹ̀ fún àbí bó wá ní ẹ wá gbà wá torí Ọlọ́run. Mo sọ pé máa sọ ìgbà tí ó máa dọjọ́ kejì tí wọ́n máa bíìlì mi ní station wọ́n tún ti wá sí ibi ẹ ti ń dárúkọ mi ní orí rédíò níjọ́ yẹn dẹ̀ ní 200 naira ló wà lọ́wọ́ mi láyé ní ọ̀run lọ́jọ́ náà. Nígbà tí mo máa sọ fún ọlọ́pàá pé nǹkan tá a jọ tọwọ́ bọ̀wé ó má tún ti yí padà pé wọ́n tún ti wá sí orí iléeṣẹ́ rédíò ń bí yìí wọ́n bá pe ọkọ ìyàwó pé báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́ ṣebí ó ti fọwọ́ sí owó tí ó máa gbà wọ́n bá ní àwọn ò gba owó mọ́ ìyàwó àtọmọ làwọn fẹ́ gbà. Wọ́n bá rí ustaasi kan bá pírísì fún wọn ustaasi yẹ bá bẹ̀rẹ̀ wọ́n bá ní wọ́n gbowó wọ́n gba 5 million ànábì ní ọmọ gbowó ànábì ní ọmọ ní o gbà ìwọ ló lọ́mọ òun bó tiẹ̀ sì ṣe pé ìwọ kọ́ ló bí ìwọ ló lọ́mọ òun wọ́n wá láwọn ò fowó mọ́ wọ́n ní àwọn ò gbọ́mọ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ fólò footstep ànábì wọn ó ti yé yín bá wọn. Láti bẹ̀rẹ̀ ti kó wa lọ sí state CID àtẹ̀mí àtìyàwó àtọmọ tó ti wà mọ́ ilé ń bẹ̀. Ìgbà tá a tún máa kúrò níbẹ̀ tó máa pé DNA ni a ṣe nípa àwọn máa ṣèwádìí iye tó wo DNA jẹ́ tó wọ́n bá ti ṣèwádìí àwọn ó pè wá. Nígbà yẹn náà mo tún gbọ́ tó tún pariwo mi ní Praise FM kó tó di pé ìyàwó àti mọ́mí ẹ̀ wọ́n lọ níjọ́ Friday tó kọjá tó sọ̀rọ̀ ní ibẹ̀ pẹ̀lú ọkọ ìyàwó. Àfi bó ṣe di ìgbà tá a tún ṣe program lé nínú ṣọ́ọ̀ṣì tó mọ àwọn àmọ̀tẹ́kùn wa tó gbébọn dání. Àwọn inú ṣọ́ọ̀ṣì wa tó fi wá mú mi wá bí. rédíò wo la tún gbé wọn lọ lẹ́yìn bí kí ló tẹ́ tún gbé wọn lọ rédíò mi lẹ́yìn bí. Àwọn fámìlì mi ni àwọn ẹ̀gbọ́n mi àwọn ni wọ́n lọ sí ibì kan so ibẹ̀ náà ti wá pè mí pé kí n máa bọ̀ báyìí nígbà mo dẹ̀ dé bẹ́ẹ̀ ó ti pé mo bá wọn náà kí ló dé mo ní pọ́rọ̀ yìí ti wà ní lórí níbí báyìí wọ́n ní pé bẹ́ẹ̀ yẹn kó ti ń pẹ́ jù nǹkan kan pé kí ni padà so náà ti wá pé ìyàwó ẹ̀ ẹ̀yin ìyàwó mi yẹn ẹ̀ kó ti ìyàwó bẹ́ẹ̀ yẹn so náà ti wá pé so ó dẹ̀ yọjú níjọ́ náà. ẹ dìde máa lọlé pásítọ̀ máa lọlé ẹ̀rọ máa yanjú ẹ̀ ẹ dìde I don't do that ẹ dìde. wọ́n jẹ́ kó Yọmí bínú. ẹ máa lọ lẹ́yìn. ẹ tó gba fóònù yóò fún yín ta ẹ máa lọlé ẹ máa lọlé lálàáfíà yín ẹ máa lọlé. Oríyọmí bá bínú Oríyọmí ní ọmọ ẹlẹ́lé tó rán gbé lọ sí another station àdúpẹ́ ẹ ṣeun bàbá Oríyọmí tẹ̀tí ẹ̀ fún tẹ̀tí ẹ̀já rí wọn bẹ́ẹ̀ lè tarí wò yìí ẹ ṣeun. ibi tí àtúbọ̀tán ànábì yín tó sọ ilé ayé àwọn ọmọ Yorùbá tó sọ ọ́ dì ní. ẹ̀yin ará mi ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ rúnmọlẹ̀ ẹ máa ń dá o ẹ gbé yẹ̀wò ẹ fi ọpọlọ tí Olódùmarè fún yín ẹ fi gbé yẹ̀wò nínú àwọn bàbá ńlá bàbá wa àti ànábì wọn mọ̀ọ́mọ̀ lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ jọ̀ọ́ ta ni aláṣìṣe ta ni ẹni tó jẹ́ aláṣìṣe jù torí mẹ́wọ̀ọ́ láká àti mufti àtàwọn yòókù wọ́n pè wá láláṣìṣe wọ́n pè àwọn bàbá ńlá kú wa láláṣìṣe wọ́n pè àwọn rúnmọlẹ̀ wa láláṣìṣe. This is just a tip
of the iceberg. Ẹ tí rí nǹkan kan. Ẹ̀yin alákatakítí. Ẹ tí rí nothing. This is the beginning. Ẹ tí rí anything. Ṣé bẹ́ẹ̀ mú Tani Olohun? Ẹ má worry. Another Tani Olohun is here. And another more Tani Olohun is coming out. We will now prove to you bóyá ẹ̀sìn àjòjì ló yẹ kó wà nílẹ̀ wa. Ẹ jẹ́ kí n dá dúró báyìí torí ọjọ́ ti lọ. A tún máa ríra ńjọ́ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọmọlúàbí, ẹ̀yin ọmọ kóòtù òjíire. Ẹ ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ Ifá láṣẹ Olódùmarè. Ẹ̀yin tẹ́ ṣì wà nú ẹ̀sìn àjòjì. Ṣé rí ẹ̀sìn ìṣẹ̀ṣe ò kí ń polówó. Ẹ̀sìn ìṣẹ̀ṣe ò kí ń ṣe wàá gba Jésù sáyé rẹ̀ o àwọn ìpolówó. Àìpolówó ò nídìí láti wá sí ìṣẹ̀ṣe o. Ìkanra, ìtara, nǹkan tó sọ ilé ayé fámílì tèmi dà kémi tó kúrò nínú wọn. Òun ló jẹ́ kémi bọ́ta. Because mo mọ̀ pé there are a lot of people that are not knowledgeable. They are novice. Bó ṣe bá lọ́wọ́ ìyá wọn àti bàbá wọn gbà tó bí wọn, bẹ́ẹ̀ ló ṣe gbà. Ó ti wá kó sí wọn lórí. And they now thought that they are doing the right thing. Tó bá jẹ́ pé ẹ̀sìn àwọn India ni wọ́n fi wá kó wa lẹ́rú nílùú wa, nílẹ̀ wa. Àbí ló mú wọnú ilẹ̀ wa. Ẹ̀sìn àwọn India náà lẹ́ẹ̀mọ̀ ṣe títí di ọ̀la. Ṣó ti yé yín? Mi ò lè pe ọmọ Yíbò pé mi lè máa sọ nǹkan tí mo sọ ìfọmọ Yíbò pé wá ṣe ìṣẹ̀ṣe Yorùbá. Torí àwọn náà níṣẹ̀ṣe tiwọn. Torí ẹ̀ mo ṣe ń fi Yorùbá sọ̀rọ̀. This is strictly for ọmọ kóòtù òjíire. Ẹ̀rọ kẹtùn rò lẹ́ẹ̀kan sí nínú bàbá wa àwọn bàbá ńlá bàbá wa àtàwọn ẹ̀sìn àjòjì wèrè tó gbé wá. Èwo ni àṣìṣe inú méjèèjì? Mo dúpẹ́ lọ́wọ́ yín. Àjíláyọ̀ o. Àsùnláyọ̀ àjíláyọ̀ láṣẹ Elédùmarè. Ire o.